الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين وسيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك مسلكهم بإحسان إلى يوم الدين akí Ọlọ́run àtúndà ọpẹ́ fún Ọlọ́run àtàwọn ọlọ́ta kíákíá nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ kó máa bá adéwálé ànẹ́bà Muhammad kó máa mọ lórí òun nìkan kó máa bá wọn sàhábà àtàwọn khulafau rashidun Ọlọ́run àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ ọlọ́ba wa ṣe fún wọn kó má dúró bẹ́ẹ̀ kó máa bá gbogbo àwọn tábìyìn àwọn tí wọ́n jẹ́ àfẹ́sìn tí wọ́n ti lọ tí wọ́n gbé tọ́lọ́run dání lódodo tí wọ́n jẹ́ ibadullahi salihin tí wọ́n jẹ́ wíṣí Ọlọ́run ẹni rere tí wọ́n ti lọ àlékún ìkẹ́ àlékún ìjọba bá wa ṣe fún wọn. gbogbo àwọn àfáà tọ́wọ́ ń bẹ láyé tí wọ́n gbé iṣẹ́ Ọlọ́run dání lódodo tó já sí pé nǹkan tọ́lọ́run sọ táànábì sọ òun ni wọ́n ń sọ. Ọlọ́run ẹ̀mí gígùn àtàlékún àlàáfíà ara Ọlọ́run dákun bá wa ṣe fún wọn. ọ̀làlá haúlà wàlá kúwátà ilà bílà ilà aliyul azim. mo wo fídíò kan lẹ́ni mo rí àfáà kan tó purọ́ mọ́ àfáà Saheed Shittu. àfáà yìí ní àfáà Saheed Shittu ó rán èèyàn láti Egypt kí wọ́n pè òun kí wọ́n bẹ òun. ó tún wá ní òun wá sọ fún wípé kò lè bẹ òun ní kọ̀rọ̀ wípé kó jáde sí gbangba kó bẹ òun. àkọ́kọ́ náà kí ló fẹ́ Saheed ṣe fún yín kí ló ṣe fún ẹ tó máa fi bẹ́ẹ̀ kí ni kọ́tà fẹ́ Saheed ṣe kí ni kọ́tà fẹ́ Saheed ṣe tí ó fi bẹ́ẹ̀ kí ni kọ́tà tó ṣe lórí òdodo tó ń sọ lórí òdodo tí wọ́n ń sọ ló máa fi bẹ́ẹ̀. èèyàn ń sọ òdodo ó wá ní ó ń bẹ̀ lórí òdodo tí wọ́n ń sọ. Abba Qasim àkọ́kọ́ ni pé kẹ́ ẹ̀ bá lè jáde kẹ́ búra wípé kẹ́ fi alukur'an kẹ́ fi búra kẹ́ fi ìgbésí ayé yín kẹ́ fi búra kẹ́ fi ojú méjèèjì yín kẹ́ fi búra wípé Saheed Shittu ó wọ́nyàn wá bẹ̀ yín ní kọ̀rọ̀. tẹ́ ẹ̀ bá wá lè jáde kẹ́ búra ajásí pé nǹkan tẹ́ sọ irọ́ ni. tẹ́ ẹ̀ bá dẹ̀ rìlíìsì fídíò yẹn fídíò tẹ́ sọ pé ó wà lọ́wọ́ yín pé tẹ́ bá rìlíìsì ẹ̀ ń pé máa bà títí àfáà Saheed Shittu jẹ́. tẹ́ ẹ̀ bá rìlíìsì fídíò yẹn ajásí pé òpùrọ́ ni yín. tẹ́ ẹ̀ bá ti rìlíìsì fídíò yẹn o tẹ́ ẹ̀ bá rìlíìsì ẹ̀ ajásí pé òpùrọ́ ni yín. ìkọ́tọ́lá èpètọ́lá dẹ̀ ṣe fún gbogbo àwọn òpùrọ́ la'natullahi alal kadhibin. ẹ wò ó dáadáa o ẹ má jẹ́ kí pé yẹn kó jà. tẹ́ bá ti mọ̀ pé irọ́ lẹ pa ẹ jáde kí ẹ tètè wá sọ wípé gbogbo ọ̀tẹ̀ sọ irọ́ ni o. ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lè defend ara yín tẹ́ ẹ bá ti lè fi Kùránì búra kẹ́fì gbèsè ayé yín búra kẹ́dẹ̀ fi àtúbọ̀tán ayé yín kẹ́fì búra kẹ́dẹ̀ tún rìlíìsì fídíò yẹn ká lè mọ̀ pé òdodo ni. tẹ́ bá ti lè ṣe gbogbo eléyìí tẹ́ rìlíìsì fídíò yẹn tá a rí báyìí á gbà pé òdodo ni. ṣùgbọ́n tẹ́ bá ti rìlíìsì fídíò yẹn tẹ́ ẹ̀ jáde kẹ́ búra ẹ má lo wallahi tallahi o torí wallahi tallahi kò jọ ọyàn lójúmọ́ o. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà fi wallahi tallahi ṣeré lónìí àwọn afọ́n jálàbí wallahi tallahi ò jọ wọn lójú o. ẹ má lo wallahi tallahi o a fi alukur'an òun kẹ́ fi búra kẹ́ fi ìgbésí ayé yín kẹ́ fi búra
kẹ́ release fídíò yẹn wípé Alfa Saheed bẹ́ẹ̀ ní kọ̀rọ̀ kẹ́ bá ti lè release ẹ̀ ajá sí pé irọ́ Alfa Saheed ń pa gbogbo tí wọ́n sọ ó ṣòdodo tẹ́ ẹ bá wá release ẹ̀ tẹ́ ẹ búra pẹ̀lú gbèsè ayé yín tẹ́ ẹ bá release ẹ̀ lanatullahi alal kadhibin tọ́lọ́ ń sọ ẹ má gbàgbé o ẹ má gbàgbé pé lanatullahi alal kadhibin tẹ́ ẹ bá mọ̀ pé irọ́ ni tẹ́ mọ̀ nínú ọkọ̀ pé irọ́ lẹ pa Alfa Saheed Shittu ẹ wá jáde síta kẹ́ sọ pé gbogbo nǹkan tẹ́ sọ yẹn irọ́ ni afáwà Qasim ẹ jáde kẹ́ sọ pé gbogbo nǹkan tẹ́ sọ yẹn irọ́ ni torí tẹ́ bá ti lè mú evidence wá fídíò yẹn tẹ́ bá ti lè release ẹ̀ òpùrọ́ ni. nígbà tí mo rí pé òdodo lẹ́ni yìí sọ mo rí pé òdodo Alfa Saheed Shittu ni wọ́n ń sọ lèmi náà fi dìde pé ẹni tó ń sọ òdodo yìí káwọn èèyàn náà kún lọ́wọ́ àmọ́ pé tá a bá ti kún wọn lọ́wọ́ yes gbogbo àwọn tó já sí pé wọ́n jẹ́ fa jìbìtì gbogbo àwọn tí wọ́n lu 419 tí wọ́n pè wọn láàfáà gbogbo wọn wọ́n máa dínkù nínú Islam. gbogbo yín ebi ò pa mí wọn ò dẹ̀ fi owó kankan tọ̀ mí wọn ò fi owó tọ̀ mí òdodo mo ti rí òdodo ni mo fi ń sọ òdodo ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ eléyìí ń sọ̀rọ̀ pé à ń ṣépè fúnra wa bá ń búra wa ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹni tó bá gbé nǹkan tí yóò yẹ wá nú ẹ̀sìn tó bá gbé nǹkan tí yóò yí lórí ẹ̀sìn kì í ṣe ẹ̀sìn bàbá ẹnìkan o ẹ̀sìn Ọlọ́run àtànábì ni ìwọ tó bá gbé kankan wá wọnú ẹ̀sìn tó jẹ́ kan tí ò da àmọ́ á dá padà fún ẹ pé eléyìí kò sí nẹ́ẹ̀sìn o kì í ṣe ẹ̀sìn bàbá ẹnìkan ẹ̀sìn Ọlọ́run àti tànábì nǹkan tẹ́nìkan bá gbé wọnú ẹ̀sìn tí ó bá ti bá ẹ̀sìn mu a máa yọ kúrò. Alfa Saheed Shittu òdodo ni wọ́n ń sọ àìmọye èèyàn Alfa Saheed ti là lójú tí wọ́n ti gbà wọ́n lọ́wọ́ àwọn àfáà 419 àwọn èèyàn tí Alfa Saheed ti gbà lọ́wọ́ àwọn àfáà 419 àwọn tó já sí pé jìbìtì ni wọ́n lù wọ́n pe wọn láàfáà àfáà 419 dẹ̀ ni wọ́n látìmù gidi a sọ pé nǹkan tí ò da kò da ẹ tó bá ṣe kinní yìí kèfèrí ni ẹ tún wá ń dìfẹ́ǹdì ẹ wá ní kò sí gbé gbogbo kò sí iṣẹ́ tí ò sí látìmù kò sí gbogbo iṣẹ́ tí ò sí 419 ṣé ká wá sọ pé tí wọ́n bójú mu ká ní nínú iṣẹ́ àfà 419 wà nínú iṣẹ́ àfà gbogbo ìtẹ́ mú àyàn kì í ṣe excuse gbogbo ìtẹ́ pè mí ní premature tó pé torí owó ni mo fi sọ̀rọ̀ ìyà ò jẹ mí ebi ò pa mí bàbá mi níṣẹ́ gidi lọ́wọ́ ìyá mi níṣẹ́ gidi lọ́wọ́ ilé tí wọ́n kọ́ owó là ń gbébẹ̀ mo ti sọ̀rọ̀ yìí mo rí òdodo ọ̀rọ̀ ni mo rí tí mo fi sọ̀rọ̀ mo rí pé Alfa Saheed Shittu òdodo ọ̀rọ̀ ni wọ́n sọ ní gbogbo ìgbà lèmi náà fi jáde pé ẹni tó bá gbódodo dání wàláhì kankan ò lè ṣe kí àwọn ọ̀tá kí wọ́n pọ̀ tí yóò bá ti ṣàbòsí pẹ̀lú Ọlọ́run wàláhì kò sí kankan ò lè ṣe nìyẹn tẹ́niyàn bá ti ṣàbòsí pẹ̀lú Ọlọ́run o jásí pé òdodo tẹ́niyàn ò parọ́ tí ò parọ́ mẹ́ni kankan tẹ́kùrọ̀dọ́ ló sọ nǹkan tí ò dánú ẹ̀sìn ló ń yọ kò sí kankan tẹ́yìn ọ̀tá tẹ́lẹ̀ rí ṣe fún ìwọ tó ń parọ́ nípa Alfa Saheed nípa Alfa Saheed nípa ń bẹ̀ ní kọ̀rọ̀ kí ni kò tá Alfa Saheed ṣe tó fi máa bẹ̀ ní kọ̀rọ̀
kí ni nǹkan tí àwọn àṣà yìí ṣe kí ni nǹkan tí wọ́n ṣe gangan tó fi máa bẹ̀ ní kọ̀rọ̀ ṣé nítorí pé wọ́n sòdodo ni wọ́n fi wá ń bẹ̀ tó bá ti lè rí evidence kó jáde kó fi ìgbésí ayé ẹ̀ búra kó fi Al-Qur'an kó fi búra kó dẹ̀ release fídíò yẹn káàdì pé yes lóòótọ́ Alfa Saheed bẹ̀ ní kọ̀rọ̀ a mọ̀ pé òdodo ọ̀rọ̀ lélẹ̀ ajá sí pé gbogbo kan Alfa Saheed ń sọ irọ́ ni ìmọ̀ tó bá ti wá lè rí mú jáde tó bá rí mú jáde Alfa Qasim ajá sí wípé òpùrọ́ ni ọ́ èpè tọ́lọ́ ń ṣe fáwọn òpùrọ́ wípé la'natullahi alal kadhibin ẹ ronú ẹ̀wọ̀n tí ọ̀rọ̀ Ọlọ́run tó ń ṣépè ní gbogbo àwọn òpùrọ́ o nígbà tó dẹ̀ ṣépè lé mi pé mi ò ní wọn ní pé mi ò lẹ́bí wọn náà bímọ tiẹ̀ o bí mo ṣe wà yìí ibi tí mo ti jáde ilé ta ti jáde nílọrin ibi tí gbogbo àwọn èèyàn tí wọ́n pọ́nlé nílọrin ni kò sẹ́ni tí ó dé ilé wa nílọrin tó bá dárúkọ àwọn ilé tí ó lẹ́nu tí wọ́n dẹ̀ ní àṣẹ nílọrin wọ́n á dárúkọ ilé wa ẹ wá ní èmi ò níran èmi ò lẹ́bí tẹ́ bá fẹ́ mọ ilé náà màá sọ fún yín o tẹ́ bá fẹ́ mọ̀ màá sọ fún yín ẹ wá ní èmi ò níran èmi ò lẹ́bí èmi gbódòdó dání ni mò ń sọ òdodo gbogbo yín tẹ́ ṣépè fún mi gbogbo yín tẹ́ ṣépè fún mi èpè yẹn àwọn ọmọ yín ní lọ bá o àjàfi tí mo bá parọ́ mi ò bú yín mi ò dẹ̀ parọ́ tí bá parọ́ nìkan lèpè yẹn á jà mí bó tí ìbá ti parọ́ mọ́ yín tí mi ò bú yín èpè yẹn àwọn ọmọ yín ní lọ bá àwọn ọmọ yín ní lọ bá torí òdodo ni mò ń sọ Ànábì ní pílẹ̀ akọ̀wàlà kọ́nà múra sódodo bó ti ń kókòrò ẹ wá dúró pé àwọn tí wọ́n gbòdòdó dání ẹ fẹ́ máa kúrò ọmọ wọn ẹ fẹ́ máa rẹ́ẹ̀kì wọn ẹ wá ní premature lèmi ọmọ 20 years premature ṣé ọmọ tó jẹ́ 20 years ojú yóò tí là tó ọmọ 20 years ojú yóò tí là ojú mi ti là náà mo ti mọ ọkọ tó pè ní irọ́ mo ti mọ irọ́ mo ti mọ òdodo mo wá dúró lórí òdodo ẹ wá ní wọ́n tọ̀ mí pẹ̀lú owó pé bí pa mí ebi ò pa mí ìyá mi àti bàbá mo tún sọ ìyá mi àti bàbá mi wọ́n níṣẹ́ gidi lọ́wọ́ wọ́n ní pé ebi pa mí ń pé torí owó Alfa Saheed fún mi gbogbo ẹ̀yin tẹ́ sọ bẹ́ẹ̀ àfi tí ò bá rí bẹ́ẹ̀ ló yà kú o mo fà yín lé Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run ni ó ṣèdájọ́ yín Ọlọ́run ni ó ṣèdájọ́ yín gbogbo ìwọ tó dẹ̀ pa ọmọ Alfa Saheed Shittu náà pé wọ́n bẹ̀ ní kọ̀rọ̀ tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ ìwọ náà wọ́n ti Ọlọ́run o ẹ̀yẹ ká wọ́n ti Ọlọ́run o